àṣé lóòótọ́ ni pé owó a máa ba ojú ọ̀rẹ́ jẹ́. Ó mà pakasọ nípínlẹ̀ Ondo mà ni. Arákùnrin kan ẹni ọdún 24 ni ó ti gún ọ̀rẹ́ rẹ̀ pa nítorí ẹgbẹ̀rún lọ́nà méjì náírà 2000 naira. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti rọ́wọ́ tó arákùnrin kan ẹni ọdún 24 torúkọ rẹ̀ ń jẹ́ Monday Chukwu lórí ẹ̀sùn wípé ó gún ọ̀rẹ́ rẹ̀ Kẹfà Ofando ẹni 30 ọdún pa lórí owó tó jẹ́ ẹgbẹ̀rún lọ́nà méjì náírà. Gbèsè ni Ofando jẹ Monday Chukwu kó tó wá di wípé ìbínú gbé Monday Chukwu wọ̀ o tó fi pa Ofando. Kẹfà Ofando ẹni 30 ọdún yìí jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ ìmùlẹ̀ sí Monday Chukwu ẹni ọdún 24 bó tilẹ̀ jẹ́ pé ó ṣiṣẹ́ kinní ọ̀hún tán kójú ẹ̀ tó já. Ofando ló súnmọ́ Monday látàrí pé wọ́n jọ jẹ́ ọ̀rẹ́ wípé kó jọ̀ọ́ kó daṣọ àṣírí bò òun nípa yíyá òun ní owó ìyẹn 2000 naira ẹgbẹ̀rún lọ́nà méjì náírà. Chukwu gbà láti yá lówó yìí pẹ̀lú ìlérí pé yóò san padà láìpẹ́ ọjọ́. Ohun tí Ofando rò kọ́ ló bá nítorí pé bí nǹkan ṣe rí lórílẹ̀‐èdè Nàìjíríà kò tètè jẹ́ kí owó ọ̀hún náà yọ. Látàrí ìdí èyí kò láǹfààní láti tètè dá owó náà padà fún Monday Chukwu tó yá lówó tó jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ ìmùlẹ̀ rẹ̀. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe fìdí ẹ̀ múlẹ̀ ni wípé sísọ́ọ̀sì ló fi gún ọ̀rẹ́ rẹ̀ pa lẹ́yìn àríyànjiyàn bá ń gbówó mi mo nílò owó mi ọ̀sẹ̀ ti pé ọjọ́ tó dá ti pé bá ń gbówó mi tó wáyé láàrin wọn. Agbègbè Akíntọ́lá ìyẹn abúlé Akíntọ́lá níjọba ìbílẹ̀ Òdìgbò nípínlẹ̀ Ondo ní ìṣẹ̀lẹ̀ làlúrí yìí ti wáyé. Ofando lẹ́sẹ̀kẹsẹ̀ ló gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra. Ofando gẹ́gẹ́ bí ìròyìn ṣe fìdí ẹ̀ múlẹ̀ ni wọ́n gbé lọ dìgbàdìgbà lọ sílé ìwòsàn bóyá ó ṣeé ṣe o kí wọ́n dóòlà ẹ̀mí ẹ̀ lọ́wọ́ ikú òjijì tó ń ṣẹ́wọ́ sí i. Ṣùgbọ́n látàrí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀jẹ̀ ló ti dànù lára rẹ̀ lẹ́yìn tí ọ̀rẹ́ rẹ̀ Monday Chukwu fi ọ̀bẹ náà gún níkùn kò jẹ́ kó láǹfààní láti yè é tó sì bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ kọmíṣánná iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ondo ṣe sọ, ìyẹn Ọládìpọ̀ Àbáyọ̀mí, ó ní àríyànjiyàn lásán ní kinní ọ̀hún kọ́kọ́ fi bẹ̀rẹ̀ kó tó di èyí tó fẹjú kẹ̀kẹ́ di èyí tí wọ́n fi ń gbẹ̀mí lẹ́nu ara wọn. Oníṣẹ́ rí Monday ló fààyè gba ìbínú tí ìbínú gbé wọ̀ bí ẹ̀wù tó sì ṣe bẹ́ẹ̀ tó pa ọ̀rẹ́ rẹ̀. Olú iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní agbègbè Òdìgbò ní ọ̀rọ̀ ọ̀hún kọ́kọ́ di ọwọ́ wọn. Kété tí wọ́n sì fi ọ̀rọ̀ ọ̀hún tó wọn létí ni wọ́n gbéra pa lọ síbi tí ìṣẹ̀lẹ̀ náà sì wáyé tí wọ́n sì rí Monday mú ní ṣìkún. Àfúrásì náà ó jẹ́wọ́ pé lóòótọ́ ni òun gún ọ̀rẹ́ òun ìyẹn Kẹfà Ofando ẹni 30 ọdún pa. Ó ní ṣùgbọ́n kì í ṣe wípé òun dédé gún pa o. Ó ní àríyànjiyàn lórí wípé kó dá owó tó yá lọ́wọ́ òun padà òun náà ló wáyé. Ó ní òun yá Ofando ní owó tó tó ẹgbẹ̀rún lọ́nà méjì náírà wípé ó sì dá ọjọ́ tó máa dá owó náà padà. Ó ní ọjọ́ náà pé ó tún kọjá eléyìí ló fà á tóun fi lọ sìn lówó ọ̀hún tó fi wá di wípé àríyànjiyàn bẹ́ sílẹ̀ lórí ọ̀rọ̀ owó náà táwọn sì bẹ̀rẹ̀ sí máa takùrọ̀sọ. Ó ní lẹ́yìn èyí òun náà ló jẹ́ pé àríyànjiyàn òun náà ó yọrí síjà. Ó ní ṣùgbọ́n ṣá òun ò mọ̀gbà kódà òun ò lè sọ pé nǹkan báyìí ló fà á tí òun fi lọ mú sísọ̀sì tóun fi gún ọ̀rẹ́ òun pa. Ó ní òun ò sì gbà á lérò wípé kóun ṣekú pa ọ̀rẹ́ òun. Ó ní torí pé kódà nígbà tí òun gún òun ò mọ̀ pé kinní ọ̀hún náà máa wò lára tó bẹ́ẹ̀ débi wípé á wá gbẹ̀mí lẹ́nu rẹ̀. Ó ní nígbà tóun ń béèrè owó òun lẹ́yìn ọjọ́ díẹ̀ tóun ti yá lówó òun ní ọ̀rọ̀ òun náà dariwo tó di agbaja tó di rògbòdìyàn léyìí tó mú kóun fi gún ní ọrùn. Ó ní ọrùn lòun ti gún o kì í ṣe ikùn gẹ́gẹ́ bí ìròyìn kan ṣe gbé. Ó ní ọrùn lòun ti gún ọ̀rẹ́ òun léyìí tó jẹ́ pé ọrùn náà ó bẹ̀rẹ̀ sí máa tú ẹ̀jẹ̀ lóníkọ̀ọ́kọ́ kalẹ̀. Ó ní ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn èèyàn tó wà ń bẹ̀ gbé dìgbàdìgbà lórí ilé ìwòsàn bóyá ó ṣeé ṣe kí àtúnṣe wà. Ó ní ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé nǹkan ti bọ́rẹ́lẹ̀ òkété ti bórù nǹkan ti ṣe aláàárẹ̀ ti jàgbá eléérú ti sungi nítorí pé òkú ọmọkùnrin náà ni wọ́n padà gbé délé ìwòsàn tí dókítà sì kéde pé ó ti dẹni ẹbọra. Ó ní ní báyìí wọ́n ti gbé ọ̀rẹ́ òun lọ sílé ìwòsàn. Ó ní òun ti ń kábàámọ̀ lórí ìwà tóun wù yìí nítorí pé òun ò mọ̀ pé ikú ló máa padà yọrí sí i. Ó lékenkà o. Olúwarẹ̀mílẹ́kún Elégbédé ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Yorùbá Gidi TV.
bàbá aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa bí ṣòro bá fojú kan bàbá aládò gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀ bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́ kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí ọlọ́run àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀ tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí bàbá aládò fúnra ẹ̀ kún ọkọ̀ òkè ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀ bàbá aládò fúnra ẹ̀ ó ti dé láti abúlé aládò ìlú olórílẹ̀ méje ní ìlú ìbàrìbà. ó ṣe pàtàkì kí o tètè kàn sí bàbá aládò. wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba lego herbal mixture àti host control capsule. èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. ẹ máa pe bàbá aládò 08028121088. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́ àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí tẹ subscribe sí.